Africa Content TV. Ṣàngó ọkọ yà ẹsẹ̀ ẹ̀bọ̀ ìjì bọ̀ ọ́ ẹja fún lóbi pàṣẹ. Olùgbà ètò jẹ́ Wasiu. Adéjọ́ o tí náà máa ṣe sábà yìí kí bá o. Iṣẹ́ tí wọ́n máa ṣe kọ́ lòun máa ṣe lábàá kàbà. Iṣẹ́ wọn yàtọ̀. Ìmọ́lẹ̀ lòun, ìmọ́lẹ̀ nínú kọ́kọ́ náà láwọn méjèèjì bá sọ iṣẹ́ wọn yàtọ̀ ẹsẹ̀ òmìnirí tó. Ẹ ojú ọ̀run alára mi lọ ṣùgbọ́n wà lọ. Ẹ ojú ọ̀run. Sórí bá ń dunú ojúmọ́ lábàṣọ wá pé àpẹẹlẹ ìwọ. Ẹ̀yin sọ fún pé òjò máa tó dá, òun máa tó yọ kúlẹ̀ lábàkà ní àlàbí ẹ̀rín lọ́mọ. Orí akọ́rìbọ̀ ní òun làbàkà bá àsìkò nílé jáde. I go find a road where I back up the vision. Ìyá bá ṣayé, aláàbọ̀ lè fàlù máa rí ká sọ pé àbáká làbí fáwọn ọmọ wa. Ìyá bá ṣayé. Ọlọ́run ló bá wà fún àlùbáríkà sí okun ẹ̀yà àbáríkà ìwà ìdìmẹ́ṣọ́ ńlá. Alọ́pẹ́ àbá wà ìwà ìsìkáṣọ̀. Ní entertainment is one. Ẹjọ́ tí kìíní kan ó yé gbogbo Ajíbọ́lá táà bá wà ṣèdájọ́ mọ́ínmọ́ín ìwò ní Kúnlé Lábàkàmí Àlàbí ẹ̀rín lọ́wọ́ oníṣàṣọ náà ẹ̀ Lábàkàmí àti tábà wà dájọ́ ẹ̀. Kò ṣe dábẹ̀ aṣojú wọn lọ́ba sí wọn dà. Ẹ̀jẹ̀ mú ìmọ̀ ìwé sí àbọ̀ yìí kò ṣe dá. Pẹ̀lú aṣọ lára làbákàbá àti ara. Kò lè ṣẹlẹ̀. Don't play. Don't play. Kò lè ṣẹlẹ̀ fún àbáyà lára fún bàbá wa. Láti ìbáṣọ lára ẹgbẹ́ ló ṣe dájọ́ ẹ̀. Ẹgbọ́ ẹwà ló fẹ̀ nílẹ̀ káàtó lè mọ tó jákàrà. Iṣu ló fẹ̀ nílẹ̀ káàtó lè mọ tó jẹ́yọ́. Ẹ̀kọ́ ló fẹ̀ nílẹ̀ káàtó lè mọ tó tó kìkúlẹ̀ lábàgà yàrá bí ẹ̀rín lọ́wọ́.
mọ́lẹ̀ bá a sí ọ̀gá àwọn àwọn ìpínlẹ̀ àwọn máìkà ìbá wá sí ọmọṣẹ́. Ajíbọ́lá ọ̀gá lè mi ìpínlẹ̀ àwọn máìkà alábìlẹ̀ ẹ̀múṣẹ́. Ọlọ́pàá ọ̀gá lè mi ìpínlẹ̀ ìwọ̀rọ̀ ìtàn ìbá wá sí ẹ̀múṣẹ́. Melody.
ló fi sílẹ̀ ní o. Àtàwẹ̀ ọmọ yìí kẹyẹ àkíyẹ gbogbo fújì spirit diffusion bóyá lẹ́yìn kẹrí. Ó fi sí èrò ìpínlẹ̀ àrùbáta àtọ̀wọ̀dé náà bá sí. Ẹgbọ́n bẹ́ẹ̀ bára òré ńláńlá lọ́dọ̀ rí à ẹ̀ta tó bẹ́ẹ̀. Òun kò ṣe bẹ́ẹ̀, òun kò ṣe bẹ́ẹ̀. Kí ẹ bá wọn náà tá a bá rí. Kí ẹ rí wá jí wá. Bóyá gbogbo mi ìwé 50-60-70% nínú wá jí wá. Ọ̀dọ̀ rí à olùbáyé láti parí iṣẹ́ ogún lé làbàgàmì àlábí ló jẹ́ kí ẹ rí wá. Orí mi máa tẹ̀ ìyẹn ẹ̀jọ̀ mi máa gbáwọ̀ dé o, orí mi máa fẹ́ tẹ̀ ẹ̀kọ́, ọlọ́run ṣáwọn náà ní ara mi. Ìwà sí àgbà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀sùn. Yẹ ìbátan rẹ̀, kò ní takú síbi tó dé, olùkọ́ ìwá sí o. Kò ní takú síbi tó dé o, àtúwà máa bọ̀ sí ara mi. Ìlọ́kọ́ sílé ìjọba àtàrí sọ́fù. Orí ọjọ́ mi láàárín ọkọ̀ ìjọ mẹ́ta o. Ìyàlá mi akábà ìjọ kó sílẹ̀. Ọmọ alájà ákì ìmọ̀ bàbá Mísírà mi bàbá rí ìfọ̀ṣọ́ ńlá. Ìyọ̀bí kí a bá àlùṣọ. Ẹyin tí ilé ẹ̀sìn ìmúrí ìjà fún mẹ́rin gbóṣó. Ìyàbàfo ìyanu padà ń ṣọwọ́ ẹ̀yìn bí ọ̀sìn nìkan ṣọwọ́ ẹgbẹ́ kùnú o ríra ìdọ̀tẹ́rà ó yẹ ká ẹ̀bọ̀ bèrè behind every successful man yàbọ̀ sí owó